kí ló wá dé tó jẹ́ pé lábẹ́ àsíá yín ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ wọn á ń dá méjì, PDP kó kan, APC kó kan, yóò dé pápára yóò lọ́wọ́. kò sí tó jọ o. ọ̀rọ̀ election bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ election ló débẹ̀ o. Ògúngbàngbé ó díje, Kọ́mẹ́wìyí òun náà díje ó jáde. Kọ́mẹ́dáyọ̀ náà tó bẹ́ẹ̀ jáde. Ìwọ Kọ́mẹ́dáyọ̀ ò nípò ẹ̀yọ kan, èèyàn kan ó kéré jù kò dìbò fún ẹ, 0 ló mú jáde. Àwọn ẹgbẹ́ alátakò mi ò sọ̀rọ̀ láti sọ káyé dúnkùkù máwọn èèyàn wà mọ́. Gbogbo ọ̀rẹ́ bá láǹfààní àti ṣe mítìnì pẹ̀lú gómìnà, wọ́n ní bí àpò òwe ńláńlá rẹ̀ fi wọ́n gbó. Mo gbọ́ bẹ́ẹ̀ mo sì ní gbọmọ Nàìjíríà lè rí dábàá tí ẹ̀ fúnyàn lówó ìgbàlejò bí owó pọkẹ́tì mọ́ ní bí àṣà àwọn abímọ̀dásà. Wọ́n ní ṣùgbọ́n bí àpò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fi ń gbó. Kí wọ́n lọ mú nítorí pè ní evidences mo mẹ́rin wá kan mẹ́rin wá. Tó ayé sọ̀rọ̀ kò sí tó jọ ọ́. Ẹ má jẹ́ àtàrà wa, the only person tó jẹ́ noge president nípínlẹ̀ Ọ̀ṣun òun ni Kọ́mẹ́ Dr. Kẹ́hìndé Nathaniel Ògúngbàngbé. Bẹ́ẹ̀ tó bá tó kọ́ mi dáyọ̀ ó kàn dúkùú lájà. Ó kàn dún tiẹ̀ ní adẹ̀mọ́ irú àwọn tí wọ́n ń lórí wọn o. Ọ̀rẹ́ ti mọ̀ pé opposition ni. Wọ́n lọ́gbà PDP ìlú ẹ̀yìn náà. Ó ní wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa ń sọ fún wọn pé ẹni bá ti ń ṣe dáadáa àádọ́ tí o. PDP ló wà bẹ́ẹ̀ báyìí kì í ṣe APC. Bọ̀ǹgbà tí PDP dé owó àjẹ́lẹ̀ yẹn wọ́n san. Wọ́n fi dá wa lójú pé kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́. Ọ̀rọ̀ ìlú ni. Ṣùgbọ́n ọ̀tún sọ pé èmi lálága. Kò sí sọ pé èmi lálága adèlókè. Ibi tọ́rọ̀ dé dúró àwọn ìwà ní gba àyè pé ó di ibi ẹgbẹ́ ẹjọ́ ń fa ìbọn yọ̀ abẹ́rún kó àdámọ́ra yín. Àwọn ò jókòó sílé wa. Nígbà bá jẹ yanjú nítorí wà ní àárín ara yín ààbò sí ẹnu iṣẹ́. Àwọn olùkọ́ tí ìjọba gómìnà Oyètọ́lá tí wọ́n gbà wọlé ní gẹ́gẹ́ lọ́fẹ́ kó ìjọba ṣe é fọwọ́ sí pé kí gómìnà Adeleke ò lé wọn lọ. Ẹgbẹ́ àjọ wo ẹ̀sọ́ ọdún kìíní gbèrò gbàyàn ṣiṣẹ́, ẹ̀sọ́ ọdún kejì gbàyàn ṣiṣẹ́, ẹ̀sọ́ ọdún kẹta gbàyàn ṣiṣẹ́, ọdún kẹrin wá pé ẹ wá dìbò wọlé ẹ wá gbé ìwé jáde ẹni kan gbàyàn ṣiṣẹ́. Àwa tí a dẹ̀ wà ní local government bí a ṣe sọ lọ́wọ́lọ́wọ́ oníkálukú sì gbé ilé ẹ sì gbélé yín nígbà tí gbogbo ẹ̀ tá a bá rí pé gbogbo nǹkan lọ ó yẹ kó ṣe lọ á sọ fún yín láti kẹ́ ẹ padà sí ẹnu iṣẹ́. Gbogbo ọpẹ́ tọlọ́run ni gbogbo yìí gbogbo ògo tolódùmarè ọba ni tó sọ wa lọ́njẹ̀lú lórí ètò tá a pè ní lérò tèmi èrò tí gbogbo wa náà lè tó yí dání lórí. Mùkútàr Abíọ́dún ló kọjá mi jẹ́ ajé lọ́gbọ́n lóko bàbá tó bí mi lọ́nà láìdè òṣogbo èmi ní gbogbo bí àgbà ajókòtàgbà má ju pè ránṣẹ́ ọmọ kékeré àbíwò àgbà nìkan. Ǹjẹ́ ló kọ alámòjútó ètò yìí òun la fi kí gbogbo ọmọ Nàìjíríà káàbọ̀ sórí ètò lérò tèmi. Àlejò mi wọ́n ti wà ní yàrá agbára pẹ̀lú mi wọ́n ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣèlérí níjèlú tá à ń lọ lórí ètò wípé àwọn tá a bá jù sódò ẹja ńlá ni yóò máa gbé ọ̀rọ̀ pínlẹ̀ Ọ̀ṣun kò ní kúrò lẹ́nu wa nítorí pé ètò yìí ó tó dá lórí ni pé àǹfààní àwùjọ ìlú àti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ Nàìjíríà àlejò mi lórí ètò fún tèmi àwọn náà ni Comrade Dr. Christopher Abímbọ́lá Arápásòfò tí wọ́n jẹ́ alága nípínlẹ̀ Ọ̀ṣun fún gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ káfàtà Ọ̀ṣun State NLC Chairman Arápásòfò. Comrade ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀ olóòtú. Ó kọ̀ ń fẹ́ rí bákan lẹ́nu mi ẹ bá sọ túmọ̀ rẹ̀ báwọn ará rí. Tí ẹ bá wò wọ́n ní Arápásò pílà òpó ni ọmọ Iléṣà lèmi. So ẹni bá nípa láyà bí ìrà tó jẹ́ bí òmíràn ẹ ti gẹ́tẹ̀. Ẹni bá rí iná ti mọ̀ bẹ́ẹ̀ á mọ̀ pé ẹ̀kiri fún ayé ẹ̀ka ọ̀rọ̀ àti ọmọ Nàìjíríà ẹ wá kí gbogbo ọmọ Nàìjíríà mo kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin bàbá mi ìyá mi ẹ káàárọ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹgbẹ́ bẹ̀rẹ̀ báyìí pé lórílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣìṣẹ́ jákèjádò Nàìjíríà lábẹ́ àsíá Nigerian Labour Congress NLC kó tó di àkókò yìí bí NLC bá fún
ìbẹ̀rù bójú ní fúnjọba ọmọ Nàìjíríà ń wò pé ní ó dàbẹ́ nígbẹ́ ti fẹ́ dàbí ajá náà wò ẹ bá ṣe lè rí lónìí ẹ nínú iṣẹ́ ẹ bá ṣe kíní kan lọ́la ọmọ Nàìjíríà fẹ́ máa yínú sí kí ló dé. Lákòókò mo fẹ́ kí yín fún ìbéèrè yẹn irú ẹ̀ máa ń wáyé ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé èèyàn tún yàtọ̀ sí èèyàn ẹ lè fi Táyé kẹfì wé Kẹ́hìndé àdẹ̀ lè fi orun wé ikú kò possible èyí tí oníkálukú process ó yàtọ̀ síra wọn bí a lè ṣe kọ́ oníkálukú ó yàtọ̀ síra wọn so kò sí bí ẹ ṣe máa wò ó tí ẹ máa fi ìkan wé kan. Bádàrí kan bá ṣe gbé tiẹ̀ wá ni wọ́n ṣe. ó dàbí irú ètò ìṣẹ̀lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìgbésẹ̀ táwa gbé ìgbésẹ̀ àkínní àwọn kan ń sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan ní ó yẹ kó rí bẹ́ẹ̀ àwa sọ fún wọn pé ìdí tá a fi gbé torí security àwọn èèyàn wa ni. ìgbésẹ̀ àkínní rẹ̀. ẹ rí i pé ní February 17 a ní kí àwọn èèyàn wa ní local government kí wọ́n gbélé àwọn ohun tó likely kó ṣẹlẹ̀ nígbà tí ẹgbẹ́ kìíní ìkejì ń sọ pé àwọn fẹ́ lọ sí council ẹ̀dẹ̀ mọ́ pé ibi tí erin méjì bá ti ń jà koríko ara bẹ́ẹ̀ àwa fẹ́ kàn fi ẹ̀mí àwọn èèyàn wa fi ta tẹ́tẹ́ àbí kàn fi ṣòṣèlú la fi ní káwọn èèyàn wa gbélé ẹ wà ní pé àti ẹ̀tún ní káwọn èèyàn wa gbélé ẹ wo ẹ̀dí tó lọ sí táà bá ní káwọn èèyàn wa gbélé ńkọ́ kí yóò bá ṣẹlẹ̀ ṣé àwọn máa ka scores ní pé ẹ̀mí lágbájá lọ ẹ̀mí ìtàmùdó lọ. àwọn ìpínlẹ̀ tó wọ́n sọ pé ọ̀bẹ ti gómìnà lọ́wọ́ àti sọ̀bẹ ni kí ọ̀bẹ ti ṣe bí ó ṣe pé ìdúró yẹn ó ṣẹlẹ̀ ó sì ti kọjá pé kí ló wá fà á tó jẹ́ pé ẹ wá fárígá ẹni ẹ má lọ káńsù ẹni kan má wọlé kí ló dé. ẹ̀yin lè wò bẹ́ẹ̀ pé ó ti tán kò tí tán. àwa mọ ẹ̀wọ̀n páwa ń fọ́lò gbogbo nǹkan inú mi bèèrè ìbéèrè tẹ́ ti bẹ̀rẹ̀ nísìnyí pé nígbà kan tí NLC bá ní báyìí bẹ́ẹ̀ náà ni òun náà là ń ṣe lọ́wọ́ báyìí àwọn ẹgbẹ́ alátakò mi ò sọ́nù láti sọ cause gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí àwa náà ń tẹ̀lé wọn à ń fọ́lọ̀ ọ̀tún àtòsí pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ mo kàn fẹ́ fi àǹfààní ìsọ fún wọn pé káyé dúnkùkù máwọn èèyàn wà mọ́ gbogbo wọn ṣe ń threatening ẹlẹ́fẹ́ sìn ló ni ẹlẹ́fẹ́ sìn àwọn èèyàn ní sáwọn tẹ́fẹ́ sìn náà lára àwọn tẹ́fẹ́ sìn náà lẹ́ ń dúnkùkù mọ́ ní February dáǹsọ̀ yìí ẹlẹ́fẹ́ àwọn èèyàn wa ní 72 hours láti padà sí council àjẹ́bẹ̀ kan gbàgbé iṣẹ́ títán sẹ́ni àwọn tó fẹ́ sí ìlú nìyẹn sẹ́ni tó fẹ́ sí ìlú nìyẹn. ṣé ẹgbẹ́ alátakò ní sọ bẹ́ẹ̀ ni àbí. APC ló sọ ó wà everywhere. APC sọ pé. tẹ bá Google ẹ bá wọ́n láti sọ fún wa báwọn fún wa ní 72 hours. ní àwọn alága council. bẹ́ẹ̀ ni pé kí a wọlé pé àjẹ́bẹ̀ àwọn èèyàn wa kẹ́gbà pé iṣẹ́ bọ́. wọ́n náà nǹkan tó ń sọ ni pé ìdọ̀rùn ti dé. wọ́n láàkì agbára yẹn sáwọn NLC àbáwọn ni wọ́n gé. ìbáyọ̀ ti bá ń ṣèpàdé ló ń yàn sọ. kò sí ìpàdé kankan. kò sí ìpàdé kankan. ẹ máa wá gbọ́ kí ló wá dé tó jẹ́ pé lábẹ́ àsíá yín ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ wọn wá ń dá méjì PDP kó kan APC kó kan yóò dé pápára yóò fẹ́ kò sí tó jọ o kò sí nǹkan kan Kọ́mí Dayọ̀ tí ó ṣe afọ́nrán tí ó ṣe mẹ́mbà nọ́gẹ̀ ni o ọ̀rọ̀ election bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ election ló débẹ̀ o ọmọ ẹgbẹ́ yín ọmọ nọ́gẹ̀ ni kí wọ́n ló dé tí ó fi ní òun dájú. ohun tó ṣe òjú pé wọ́n ṣe election nọ́gẹ̀ ní oṣù tó lọ àwọn èèyàn jáde nígbà tí ó di pé ọ̀rọ̀ election dé lọ́jọ́ election àwọn mẹ́ta la rí Ògúngbàngbé ó díje Kọ́mẹ́wìyì òun náà díje ó jáde Kọ́mí Dayọ̀ náà tó bẹ́ẹ̀ jáde gbogbo wọn náà ló wà ní venue ṣùgbọ́n Kọ́mẹ́wìyì òun náà ríbò ìwọ Kọ́mí Dayọ̀ ò níbò ẹ̀yọ kan èèyàn kan ó kéré jù kò dìbò fún ẹ 0 ló mú jáde Ògúngbàngbé òun ló gbégbá orókè ìbò òun ló wọlé tí Àbújá gan wá
national president mọ́kè wà Nàìjíríà wọ́n wà ní Ọ̀ṣun. àwọn ọmọ ẹgbẹ́ tí bàbá jánu tí wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn kan ìdìbò wọn jẹ́ náà. irọ́ náà gbogbo èèyàn kọ́ ló máa lọ sí venue ibi tán ti fẹ́ dìbò, àwọn delegates ló lọ síbẹ̀ tó lọ dìbò. ó mọ̀ lérò lẹ́yìn. èrò bò kó kéré ẹ̀ jáde ṣe bó tẹ́tì pé kìnìún kan káwọn ìtàlẹ́rí council. ẹ má jẹ́ àtàrà wa the only person tó jẹ́ nọ́gẹ́ president nípínlẹ̀ Ọ̀ṣun òun ni kọ́mí Dr. Kẹ́hìndé Nathaniel Ògúngbàngbé òun nìkan ló dẹ̀ ní sàtífíkẹ́ẹ̀tì ìwé ẹ rí i pé kọ́mí Sàfíàdé ìyẹn kọ́mí Olùyì ẹ rí i pé àwọn kan kàn kankan jáde láti dissociate ara wọn pẹ̀lú ìgbésẹ̀ tí kọ́mí Dayọ̀ gbé. dẹ́sọ̀ bá kọ́mí Dayọ̀ ó kàn dún kúkú lájà. ó kàn dún tiẹ̀ ní adẹ̀mọ́ irú àwọn tí wọ́n ń lórí wọn o ọ̀rẹ́ ti mọ̀ pé opposition ni àmọ́ irú àwọn tí wọ́n ń lórí wọn bẹ́ẹ̀ àwa ti sọ fún wọn kó mọ̀ jẹ́ kí ilé tó ṣẹlẹ̀ mọ́. wọ́n lọ́gbà PDP ilé ẹ̀yìn náà. ó ní wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa ń sọ fún wọn pé ẹni bá ti ń ṣe dáadáa àádùn tí o. Gómìnà Adeleke ti dáadáa lọ fún wọn. bàbá mi àti pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ó tó jọ mẹ́ta láàrẹ̀ ti wà ní iṣẹ́ yìí náà tó jọ mẹ́ta àti gbé gbígbóná wò láàrẹ̀ ti gbé tútù wò nípínlẹ̀ Ọ̀ṣun. ẹni iṣẹ́ àwò Adeleke dé k'Adeleke tó dé owó kan wà nílẹ̀ tí à ń pè ní half salary owó àjẹrẹ́lẹ̀ tí ẹgbẹ́ àná jẹ. ìjọba àjẹta. tẹ́ ẹ bá ní ìjọba àjẹta ẹni tó ṣe gómìnà àná ṣe ní chief of staff ìjọba àjẹta ni tí èsì gbọ́dọ̀ wà nínú kìíní ìgbà táwọn ní opportunity láti correct wrongs as governor of the state kí ló dé tí wọ́n ṣe. ọdún mẹ́rin tí gómìnà gbélé Fọ̀ṣọ́lá lò lẹ́yìn ọ̀ràn jẹ́ inú. kí ló dé tí wọ́n máa ń bọ̀ kí ló dé tí wọn ò san owó tí ẹgbẹ́ wọn jẹ ẹgbẹ́ ló jẹ. ẹgbẹ́ kò jẹ ìjọba ló jẹ. òun náà ta ló wá jẹ ìjọba. ìjọba gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. ara ò sà ẹgbẹ́ kan ní ẹgbẹ́ mọ́mọ́bí tí mò ń lọ. nígbà tí kí ló dé tí Adeleke dé tó ń Adeleke ń san. wọ́n lówó ti rúgún dáadáa sí ìpínlẹ̀ Ọ̀ṣun. gọ́ọ̀mẹ̀ntì continuity ni asset liability bí o bá ti jókòó tó di gómìnà tó gbégbá tó di nǹkan kan bẹ̀ àti liability àti asset yẹn ti wà lọ́rùn ẹ̀. oṣù mélòó ni àṣàrà rẹ̀ ti ní ìjọba jẹ kí gómìnà Adeleke tó dé. k'Adeleke tó dé 30 months ni. lọ́ba yín ọ̀rọ̀ lọ́wọ́ oṣù mélòó náà ti san bẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run látìgbà tí látìgbà tí gbọ̀ngàn Adeleke ti dé láti 2023 wọ ìsìn tabaníká ṣírò rẹ̀ àmà ti tó mẹ́sàn-án báyìí. oṣù mẹ́sàn-án. àti tó mẹ́sàn-án báyìí. lára àwọn àjẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àti tó mẹ́sàn-án báyìí. tí ẹ bá dẹ̀ wò ó ní pé ká wo sálárì yẹn ló ní di 15 months ni o. bẹ́ẹ̀ láfàlárì ọgbọ̀n. ṣé ìjọba ṣe ó yẹ kí ìjọba yé wa jù báyẹn lọ. ìjọba kan dé PDP ló wà bẹ́ẹ̀ báyìí kì í ṣe APC. gbọ̀ngbà tí PDP dé owó àjẹ́lẹ̀ yẹn wọ́n san. wọ́n fi dá wa lójú pé kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìlú ni ẹ̀wọ̀n project ọ̀rọ̀ yẹn ló fẹ́ ní lọ́dọ̀ kò yẹ kí n lọ́dọ̀ ẹ̀wọ̀n project tí ọ̀gbẹ́ni ń ṣe àwọn ọ̀nà tí wọ́n ń ṣe nípínlẹ̀ Ọ̀ṣun kan tó lọ bẹ́ẹ̀ ni àwọn ìjọba àná wọ́n fi ilẹ̀ ìjọba bàbá gbogbo àjọ wà lọ́sùn èyí tó bá fọwọ́ kàn bẹ́ẹ̀ kan sọ ọ́ ìgbà tí gómìnà Adeleke dé ẹ ti rí pé gbogbo ẹ̀ náà ń parí lẹ́yọ kì í ṣọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìlú ni mo sọ nínú àwọn engagements nìkan gbogbo àjọ lọ Ọ̀ṣun ni kò síbi tá à ń sá lọ bá a bá sọ pé kó bàjẹ́ gbogbo àná làájọ jẹ́ bá a bá ní kó dá ọrùn gbogbo wa ni àwọn òsì ní dúró síbi tí ó bàjẹ́. ẹjọ́ mi wọlé di ọ̀rọ̀ ẹ̀kọ́ owó oṣù tí eléèbó ń pè ní minimum wage 70,000 gbólódé ló ń gbìyànjú àwọn ọ̀fẹ́ ṣáyẹ̀ òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún ti ń gbà. bí ẹ bá káàkiri tẹ̀lé lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ dúpẹ́ ni torí pé àgbàrú ẹ̀rí o. wọ́n ti ń gbà báyìí. láti December tó lọ. láti December tó lọ. àwọn ìjọba abilẹ̀ ẹ̀kọ́ òṣìṣẹ́ ìjọba abilẹ̀. gbogbo everybody wa ló ń gbà.
pátápátá wọ́n sì san tó kù. nítorí wá ṣe 70,000 o Èló? 75,000 ó ní 554 naira 28 kobo ni òṣìṣẹ́ ìjọba tó kéré jù. bẹ́ẹ̀ ni nípínlẹ̀ Ọ̀ṣun tí eléyìnbó ń pè ní one of the best ní Nàìjíríà. Àbújá bá ṣe ń sọ yìí wọn àti ìgbà o àwọn ìpínlẹ̀ kan. ó wà ní ọ̀rọ̀ ìròyìn àárọ̀ yìí àwọn ìpínlẹ̀ tó ti gbọ́. wọn àti ìgbà o náà lójú yín fi ń dá aṣọ ní yọ gẹ́tò. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Ọlọ́run ló dé. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ bàbá mu gàrí ẹ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ adúpẹ́ pé abọ́lóríire abọ́lóríire tó pọ̀. ọ̀rọ̀ local government autonomy òmìnira ìjọba ìbílẹ̀ kí lẹ lè bá àwọn ọmọ Nàìjíríà sọ lórí ẹ̀ gbólódébú. ẹ rí i pé ìpàdé ń lọlé lórí federal government ti sọ stand there but nǹkan yìí a mọ̀ pé kì í ṣe nǹkan kánmọ́kánmọ́ ó ní process ó lọ́nà tó máa gbígbà gbogbo processes yẹn náà ni wọ́n ń follow procedures wà ó láwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé sódòdó yẹn ń lọ ní abẹ́lẹ̀. àwọn alága tó wà níbẹ̀ yìí alága tí ilé ẹjọ́ ní kí wọ́n padà sórí àlééfà wọn ṣé wọ́n rí ìjọba ṣe báyìí. èmi ò mọ àwọn alága tí ẹni ilé ẹjọ́ ní kí wọ́n padà o èmi ò mọ àwọn alága tí bóyá tẹ bá fún mi níbi ẹ. àwọn alága ìjọba ìbílẹ̀ tí ilé ẹjọ́ ní kí wọ́n padà sí káńsù. bóyá tẹ bá gbé ìwé jáde gbogbo alalọ ní ìgbé ìjọ àtàdájọ́ ń sọ káàkiri. rárá gbogbo alalọ ní ìgbé. ẹjẹ́ sọ ni pé àwọn alága tó wà káńsù báyìí kò yẹ kán wà. èmi ò sọ anybody wà ní káńsù. ẹjọ́ bẹ̀rẹ̀ lẹ́nu òṣìṣẹ́ ní òṣìṣẹ́ káńsù àwọn alága wà níbẹ̀. ìwé tó bá gbé wọn tó ní kán wà ní káńsù kán gbé jáde fọmọ Nàìjíríà. àwọn òun alága àti káńsílọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó yẹ kí. bí òfin làwa máa ń tẹ̀lé high court ní Iléṣà ó fún wọn ní àǹfààní pé kí wọ́n lọ tún ìbò dì irú ẹjọ́ yẹn náà ni Supreme Court dá o fún Fubara pé kí ó padà lọ ṣe tó yẹ kó ṣe kán tún ìbò dì ní bí òfin ṣe làálẹ̀ wọ́n dẹ̀ gbé ìwé jáde wọ́n fi announcement lẹ̀ ó ní iye ọjọ́ tí ó yẹ kó lò ó dẹ̀ lò wọ́n dẹ̀ ní kí gbogbo àwọn èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan bọ́ta kán lọ dìbò àwọn èèyàn bẹ́ẹ̀ lọ wọ́n lọ dìbò kò sẹ́ni tí ò dìbò ní gbogbo wa gbogbo wa náà jáde a lọ di ìbò wọ́n dẹ̀ yanjú gbogbo aládẹ rí pé wọ́n ṣe swearing fún àwọn alága ṣùgbọ́n ọ̀tún sọ pé èmi alága kò sí sọ pé èmi alága adẹ̀lókè ibi tọ́rọ̀ dé dúró àwọn ìwà ní gba àyè pé ó di ilé ẹgbẹ́ ẹjọ́ ń fa ìbọn yọ abẹ́rún kó àdámọ́ra yín àwọn ò jókòó sílé wa nígbà bá jẹ yanjú nítorí wà ní àárín ara yín ààbò sí ẹnu iṣẹ́ ó jẹ̀bi tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí o níjọba àbílẹ̀ táwọn ní sanwó oṣù fáwọn òṣìṣẹ́. gómìnà wa náà ní san pẹ̀lú ìwọ náà káwọ́ sì jẹ́ wá lówó. káwá ní láàárọ̀ lábáyé òmìnira ìjọba àbílẹ̀ dé local government autonomy àpò wo ni àsùnwọ̀n owó ní ìjọba àpapọ̀ ó sanwó sí àwọn òní ògbà alága wọn. ẹ mọ̀ pé ó ní òfin gbogbo tí wọ́n bá ṣe wọ́n make sure pé ó gba ìlànà òfin wọlé so wọ́n mọ bí tó yẹ ká ṣe Àbújá náà mọ ohun tí ó yẹ ká ṣe tí wọ́n bá rẹ̀ ti ń ṣe gbogbo ọmọ dédé nù. ẹ ṣeun ọmọ Nàìjíríà ẹ rí pé àwọn dáàbò sódò lóòótọ́ ẹja ńlá ló gbé fún ètò tòní àlejò ní àwọn náà lálága nípínlẹ̀ Ọ̀ṣun fún gbogbo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pátápátá ní báyìí dá lọ sódì kejì náà tá a bá padà dé kí a máa fọ̀rọ̀ débi tó rọrùn pẹ̀lú àlejò wa níkàlẹ̀ ọmọ Nàìjíríà ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní lérò tèmi ètò sì ń tẹ̀ síwájú àlejò mi àwọn náà ní Ọ̀ṣun State NLC Chairman tí gbogbo wa mọ̀ sí Comrade Dr. Christopher Abimbola Arapasopo àlejò mi yẹ kó òun látẹ̀kan. ẹ ṣe lò lóòtú. ẹbí tá a wá bá dé yìí ẹ jẹ́ kí á tẹ̀síwájú nípa pé ìgbà wo lẹ tí ẹ gbọ́fíìsì gẹ́gẹ́ bí alága àwọn òṣìṣẹ́ kí làwọn tí ẹ ti fojú wì kí làwọn tó ti yẹ káwọn ọmọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n ti mọ ìjàǹfààní ẹ̀ ṣé wọ́n ti ń jẹ́ àti pé kí làwọn tẹ́ tún retí látọ̀dọ̀ òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó fún wa ní àǹfààní
ẹ̀dá lè sọ pé òun fẹ́ báyìí kọ́lọ́ ní bó ṣe fẹ́ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí yóò fi àyè gbà wá tó fún wa láǹfààní a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n níbi fún wa pé a lè ṣe tí wọ́n dúró tì wá tí Ọlọ́run fi gbà fún wa ọdún tó lọ náà ládé ní January to be precise January 10 náà ní adé láti ìgbà yẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn èèyàn náà rí ìyípadà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn àwọn òṣìṣẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àkókò wa rọ̀ wọ́n lọ́rùn àkókò wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò mú ìnira wá fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì ẹ rí pé èyí tó ní ṣe pẹ̀lú owó sùn dédé ló ń lọ a dẹ̀ rí pé owó àjẹ́lẹ̀ tàná gómìnà ń san lọ àwọn òṣìṣẹ́ tó fẹ̀yìntì tí wọ́n ti gba bọ́ǹdì wọn ní tó jẹ́ owó àfẹ̀yìntì wọn tí wọ́n ti gbà oṣooṣù ni gómìnà ń san half salary wọn fún wọn àwọn tó dẹ̀ wà lẹ́nu iṣẹ́ ó ti ní àjọsọ wọ́n ti gba ti January every quarter ni wọ́n san owó yìí tó jẹ́ pé ẹ̀mẹ́rin ní ọdún January náà sàn kan tó bá fi máa di inú oṣù yìí ń parí afẹ́gbẹ́nu wọ bíbá ẹ̀ wá tún rí sí ẹyọ kan ara kan yẹn then promotion àwọn èèyàn bá ṣe sọ ń lọ dédé a fẹ́ ṣe conversion ni a fẹ́ ṣe òmùnira wá gbogbo yẹn náà lọ dédé ọ̀rọ̀ àwọn bàbá wa ìyá wa tí ó fẹ̀yìntì ẹ rí i pé nínú ìwé tí a ti tọ́lọ́ ń gbà fún wa nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yẹ gan-an ní pampambari achievement adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ ká rí eléyìí lásìkò wa a lè tún dúpẹ́ lọ́wọ́ gómìnà wa náà fún pé wọ́n jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tó nífẹ̀ẹ́ ará ìlú tí wọ́n nífẹ̀ẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣeun àwọn èèyàn tí ẹ ń sọ awuyewuye wọ́n ní gbogbo ọ̀rẹ́ bá láǹfààní àti ṣe mítìnì pẹ̀lú gómìnà wọ́n ní bí àpò òwe ńláńlá rẹ fún wọn gbó mo gbọ́ bẹ́ẹ̀ mo sì ní gbọmọ Nàìjíríà léèrè pé dábàá tí ẹ fúnyàn lówó ìgbàlejò bí owó pọkẹtì mọ ní bí àṣà àwọn adúmọdásà wọ́n ní ṣùgbọ́n bí àpò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí ń wo. kí wọ́n lọ mú ìtọ́lóyìnbó ń pè ní evidences kan mẹ́rin wá tó àyè sọ̀rọ̀ kò sí tó jọ adúpẹ́ lọ́wọ́ náà bá àsìkò táwa wá àsìkò tọ́nà tó ní kí a bá olóríire tó pọ̀ ni torí ṣé ẹni tí ìdí ẹ̀fẹ́ kẹ bínú níbi tẹ́jà. wọ́n ní ìjínú tó bá ti ṣèpàdé pẹ̀lú gómìnà tó bá ti gba tó yẹ kẹ́ gbà gbogbo tó yẹ kẹ́ gbà fún abẹ́gbà òṣìṣẹ́ ni wọ́n ní ṣe oṣù mẹ́fà gọ́ọ̀mẹ̀ntì náà àwọn tíṣà ilé ìwé ni o àwọn nọ́ọ̀sì hospital ni o wọ́n ní oṣù mẹ́fà gọ́ọ̀mẹ̀ntì fún ni wọ́n yẹ kọ́ ṣe wá sílẹ̀ ẹ wá já dúró fún ìyẹn èèyàn máa ń bẹ ìjọba láti ṣe irú nǹkan yẹn gbé láti gba ìròyìn wọlé ẹ má gbàgbé pé ìjọba mọ oye owó tó wà nínú àsùnwọ̀n wọn. wọ́n lè gbọ́n bó ṣiṣẹ́ tán wọ́n ráyè sanwó. wọ́n ráyè sanwó. àwa yìí náà látún béèrè pé àwọn gba èèyàn síṣẹ́ wọn à sanwó ẹ̀ ìgbà tí wọ́n gbé gbèsè lórí ọ̀rọ̀ tíjà a wà ní àwọn tí a sọ̀rọ̀ ń gbà yẹn pé kẹ́ tó gba tíjà ẹ jẹ́ ká mọ kí ni minimum wage fẹ́ jẹ́ fáwọn tó ìwà náà lé kákọjọ mọ́ ṣé ẹ mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ minimum wage kì í ṣe àwọn òṣìṣẹ́ tó wá láti central nìkan nọ́ọ̀sì wà bẹ́ẹ̀ dókítà wà bẹ́ẹ̀ àwọn universities wà bẹ́ẹ̀ polytechnics wà bẹ́ẹ̀ lọ house of assembly àwọn tó wà ní judiciary bẹ́ẹ̀ lọ tí ẹ bá kó owó yẹn papọ̀ olóye tó jẹ́ o. ṣé káńsù nílò òṣìṣẹ́ àbá nílò òṣìṣẹ́ kò sí Ọ̀ṣun nílò tíṣà àbá nílò òṣìṣẹ́. kò síbi tí a ti nídìí òṣìṣẹ́ ibi tí mo ń lọ nìyẹn a ní ká yanjú yẹn ìgbà tá a yanjú yẹn tán lẹ́nu ọjọ́ mẹ́ta ìjẹba wo àwọn afárán kan tán fọ́ síta èmi fi dá yín lójú pé láìpẹ́ láì jìnnà gbogbo yẹn ò yanjú ṣe ó dùn láti gba èèyàn wọlé o ṣùgbọ́n owó sísan bẹ̀ ń kọ́. ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá bí ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo bí wọ́n lórí ètò ìmú ní àwọn ẹgbẹ̀rún kan tẹ́lẹ̀ gbà wọlé tí ẹ yá wọn lò ní àbí wọ́n ti lò ṣiṣẹ́ ìjọba wọ́n ní lágbára ọlọ́dọ̀ máa ti ń parí báyìí wọ́n parí láìpẹ́ yìí pé wọ́n ti lò ṣiṣẹ́ ìjọba ṣé ẹ̀dínà ẹ̀mọ̀ sí àmọ̀tẹ́kùn ẹgbẹ̀rún kan bẹ̀rẹ̀ àtàwọn tó máa ń bẹ̀rẹ̀ wọ́n ti lò ṣiṣẹ́ àwọn ọmọ gbogbo náà wà bọ́ọ̀lù náà ṣe kọ́ ni
ìjọba àti mo ní bẹ́ẹ̀ ń bọ̀ lórí ètò mo ní báyìí àwọn ẹ̀ṣọ́ bíi méjì tẹ̀lé àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ àdáǹkọ́ ni. ọwọ́ abẹ lọ́nà ti kọ́ òun sọ pé sísẹ̀ǹtẹ̀lé ni tó bá ka ilé àtúkà ilé tó bá ti di ọ̀rọ̀ afẹ́gbani sí iṣẹ́ èèyàn yìí kánjú olóyìnbó èèyàn yìí rọ́ọ̀ṣì ẹ̀ torí pé tíjọba gan bá lọ kó wọlé jù tí wọn ò gbé gègé le tí àwọn owó bá wá yọjú aráàlú ó bu. lákòótán àwọn olùkọ́ tí ìjọba gómìnà Oyètọ́lá tí wọ́n gbà wọlé ní gẹ́gẹ́ náà fẹ́ kó ìjọba ṣe é fọwọ́ sí pé kí gómìnà Adeleke ò lé wọn lọ. tí ẹ bá wo tí gómìnà Adeleke sọ ó wà ní ọ̀rọ̀ mi tí mo sọ lẹ́ẹ̀kan ó ní process ó ní due process. ẹ ṣé wọn àtẹ̀lé ń là náà. wọ́n wò ó wọ́n ní kò sí due process kí ló dé tí wọ́n àgbà èèyàn kó tó gbọ́ ọdún mẹ́rin. wọ́n lè bẹ́ẹ̀ jà fún wọn pé ara o gómìnà ẹ̀ lé wọn. ẹjọ́ àjọ wò ó ẹ̀sọ́ ọdún kìíní gbèrò gbà yàn síṣẹ́ ẹ̀sọ́ ọdún kejì gbà yàn síṣẹ́ ẹ̀sọ́ ọdún kẹta gbà yàn síṣẹ́ ọdún kẹrin wá pé ẹ wá dìbò wọlé ẹ wá gbé ìwé jáde ẹni kan gbà yàn síṣẹ́ ṣé ẹ ti mọ̀ pé ọ̀nà àti di ẹrù lé ẹni tí wọlé ìbò ọ̀nà àti di ẹrù lé lórí kí ló dé tí wọ́n àgbà àwọn ẹni yìí nígbà tí wọ́n wà ní kíní kan tó di pé election lọ́wọ́ yìí lọ. tíjọba bá fẹ́ gba òṣìṣẹ́ ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín ṣèpàdé tí gómìnà Oyètọ́lá bá ń ṣèpàdé náà tó ń bá àwọn nọ́mbà. kò síbi dáadé jọ ṣèpàdé yẹn ẹnu mi gbà. wọ́n kàn bá fún àwọn. ẹnu mi gbà kò síbi dáadé jọ ṣe. àwọn tí gómìnà Adeleke fẹ́ gbà tí wọ́n ti ṣe ìgbáradì ṣèdánwò ṣe gbogbo ẹ̀ ìgbà wo ni káwọn àti fóònù mò ń sọ̀rọ̀ ní sí tí mo ní Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni a mà sí. so yóò kàn àwọn olùkọ́ kò síbi tí ò lè kàn. àwọn tó wà ní health sectors á kàn wọ́n. ẹ ṣeun alága NLC nípínlẹ̀ Ọ̀ṣun Dr. Arapa Ṣòfò kí ni ẹ bá ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun sọ àwọn òṣìṣẹ́ ni àwọn aráàlú ni ìjọba ni lákòótán ká tó máa lọ lórí ètò. mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi fún pé wọ́n kó ọmọnìyàn ṣe dúpẹ́ lọ́wọ́ fún àtìlẹ́yìn pé Ọlọ́run dúró tì wá àwọn náà dúró tì wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun pé gbogbo àṣeyọrí tá à ń rí ṣe ọlá Ọlọ́run ọlá dídúró tì dúró tì wá ni a dúpẹ́ lọ́wọ́ yín àwa náà fi dá yín lójú pé a ò ní já yín kulẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run màá kàn tún rọ̀ wá pé gbogbo alárí gbogbo bí kan ṣe ń lọ ẹja ṣe pẹ̀lẹ́ ẹja ṣe jẹ́jẹ́ àwa tí a wà lẹ́nu iṣẹ́ ẹja lọ fi iṣẹ́ wa déédéé gbogbo ọ̀nà tó bá yẹ ká fi kí ìjọba yìí lẹ́yìn ẹja ṣiṣẹ́ wa ká kí wọn lẹ́yìn. àwa tí a dẹ̀ wà ní local government bí a ṣe sọ lọ́wọ́lọ́wọ́ oníkálukú sì gbé ilé ẹ sì gbélé yín nígbà tí gbogbo ẹ̀ tá a bá rí pé gbogbo nǹkan lọ ó yẹ kó ṣe lọ á sọ fún yín láti kẹ́ padà sí ẹnu iṣẹ́. ní kúrò ní láì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa sẹ́nẹ́tọ̀ Dr. Adémọ́lá Jackson Nurudeen Adeleke fún pé ẹ ti fi hàn wá gẹ́gẹ́ bí ẹ sì jẹ́ wọ́n dẹ̀ fi hàn wá gẹ́gẹ́ bí pé ilé tó ti jáde torí ọ̀pọ̀ ló máa sọ táwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí ìgbà tán bá ní àǹfààní àti débẹ̀ tán wọ́n sọ̀pàkọ sẹ́yìn ni ṣùgbọ́n a dúpẹ́ pé tí wọn ò rí bẹ́ẹ̀ àdẹ̀gbàládùra pé Ọlọ́run ọba kò ní padà lẹ́yìn wọn àdúró tì wọ́n. ẹ ṣeun àlejò ní ẹkú òun látẹ̀ẹ̀kan àlejò mìíràn ni comrade Dr. Christopher Abimbola Arapa Ṣòfò tí wọ́n jẹ́ alága gbogbo àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀ṣun State Chairman LSC Nigerian Labour Congress ìgbà tí wọ́n ń bọ̀ wọn ò dá nìkan wọ́n wá pẹ̀lú comrade Taiwo Ọlápàdé tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ alága ǹjẹ́ ló kọ lóòtú ètò yìí Babátúndé Jamiu ọwọ́ rẹ̀ àmúlélé àkàndò ní mú ọ lọ́wọ́ Ọmọbọ́láńdé Jamiu tó náà jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú lórí ètò yìí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà àyè wà lórí ètò yìí àwọn fọ́nrán àti fi síta ẹ rí pé àwọn èèyàn wọ́n mú àbọ̀ tó dáa wá lórí ẹ̀rọ ayélujára ẹgbẹ́ tẹ̀ǹtà wa kájọ farasajé bíi ti ṣẹ̀ṣẹ̀ fún. ǹjẹ́ títí ìgbà míì tá a tún máa pàdé Mukhtar Ajẹ́lọ́gbọ́n ló kọ́ mi ó ẹ̀kú kalẹ̀.